létí security ẹ jẹ́ káwọn ìjọba wọ́n ti pé wọ́n ràn wá lọ́wọ́ kí ìmọ̀ wọ́n ṣọ̀kan ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba ẹ̀yin baálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìmọ̀ wọ́n ṣọ̀kan ẹ dìde láti ràn wá lọ́wọ́ lórí ààbò ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ẹ̀mí àwọn ènìyàn lè balẹ̀. Ẹgbẹ́ pílẹ̀kàdì sókè yẹn. Ètò ààbò ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè yìí lápapọ̀ lọ́jọ́ wá lógún. Àfẹ́ máa jáde pẹ̀lú ìbẹ̀rù. Àfẹ́ máa jí àwọn èèyàn wa gbé kí wọ́n máa gba owó lórí wọn. So nítorí ìdí èyí la fi jáde wá. Gbogbo ọmọ Yorùbá tó wà nílé lóko. Ẹ̀yin náà ti dé. Ẹ jẹ́ kí ìmọ̀ ó ṣọ̀kan. Ẹ pe àwọn aráalé yín. Ẹ pe àwọn aráàlú yín. Ẹni tí wọ́n ti wọ́n kí ilẹ̀ wọ́n lójú kí ààbò wà lórí ilẹ̀ wa nígbà tí wọ́n bá parí àwọn náà lọ sọ wa yóò lè gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní tilé gbogbo à ń pè gbogbo ènìyàn pátá ẹgbẹ́ àpò mọ́ wa láti ṣàfihàn àìkú Yorùbá ẹni bí wọ́n ṣe pa àwọn èèyàn wa ní ilẹ̀ gómìnà ní Kwara State ẹni bí wọ́n ṣe pa àwọn èèyàn wa ní Òkun ní Yàgbẹ̀ local government ẹ̀rọ àwọn èèyàn wa ní Kogi báyìí ẹni bí wọ́n ṣe ń terrorize wọn mi ò lè wá kú ò lè joyè ilé bàbá ẹ̀ gbìyànjú káde síbẹ̀ oníwọ̀n sí dáadáa ìtọ́ bá gbá náà ni wàá gbá iná ló máa kẹ́ ẹ̀yin náà jáde wá gbogbo ẹ̀yà ará àdúgbò gbogbo yín la pè a ò dá sí àjọ wà nínú ìlú ni so ìrọ̀rùn bí òun ni ìrọ̀rùn ẹ̀jẹ̀ so kí gbogbo wọn lè gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ ká dìde a mọ̀ wípé bàbá wa ni pírẹsidẹ̀ntì tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n bí ìyá bá ń jẹ ọmọ tí bàbá ò bá gbà á ó yẹ kó mo lè ké bá bàbá ìgbé bàbá níbi tá a bá dé yìí ìyá yìí ti pọ̀ jù ẹjọ́ torí Ọlọ́run à ń bẹ gbogbo ìlú lákòókò yìí ẹjọ́ lè fún wa àfẹ́ kí ààbò wà nínú ilẹ̀ wa a ò fẹ́ ká máa pa àwọn èèyàn lókè a ò fẹ́ ká máa tí àwọn èèyàn wọn lọ́la ẹ̀jọ̀ ẹ̀yà rẹ̀ èkó ìbàjẹ́ ká pọ̀ nínú orí tí wọ́n bẹ́ẹ̀ fi bàbá wa àbáṣe pírẹ́sìdẹ̀ntì rẹ̀ ṣùgbọ́n kí pírẹ́sìdẹ̀ntì náà lè fi àlàáfíà ṣe ìjọba kó lè lu àkókò rẹ̀ pẹ̀lú ìmọ̀ nítorí ẹ̀mí àwọn ti dá àtolówó àti ọlọ́lá àti ọlọ́lá àtọkùnrin àti ọmọdé àti àgbàlagbà ẹlẹ́kùn ọbẹ̀ wà bí wọ́n ṣe pa wá yìí ò yẹ wá gbogbo àwọn bàbá wa lóko wọn ò lè roko mọ́ gbogbo àwọn ìyá wa ní odò wọn ò lè rodò mọ́ gbogbo ẹ̀yin bàbá wa kí lè ń wò ìyà yìí ti pọ̀ jù orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ìjọba wa ẹ dẹ́kun abẹ̀yìn ẹ má yí wọn pa wá tán a ò rí ọgbọ́n kan dá a ò ní òfin kan a ní agbára kan
ní ìkọ̀kọ̀ tá a lè ṣe àfi ẹ̀yin náà la máa lò ẹ̀yin náà lè máa bá wa ṣiṣẹ́ yìí abẹ̀ yìí ẹ̀yin bàbá wa yìí ẹ dákun abẹ̀ yìí ọlọ́pàá ni yín ni ẹ dákun abẹ̀ yìí gbogbo ni yín ni ẹ dákun abẹ̀ yìí ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìlú wa yìí bí wọ́n ṣe pa àwọn ọ̀ràn wa yóò tẹ́ wa lọ́rùn. pakúkúrú pakúkú. bí wọ́n ṣe pa àwọn ọ̀ràn wa yóò tẹ́ wa lọ́rùn. wọ́n pa kúkúrú wọ́n pa gíga wọ́n jí gbígbé wọ́n jí wa gbé wọ́n bá àwọn ọ̀yà wa sùn wọ́n rẹ́pọ̀ àwọn ọmọ wa ọgbọ́n òun la fẹ́ fi ṣe é tí nǹkan yóò fi dohun ìtàn tàbí ní gbòòrò ẹ̀ mọ́ ẹ dákun abẹ̀yìn ẹ̀yin ìjọba wa ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń ṣiṣẹ́ yín ṣùgbọ́n a tún bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ dákun abẹ̀yìn ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ lórí ìjọba ọ̀rọ̀ ìjọba wa yìí lórí ọ̀rọ̀ ìlú wa yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí tá a lè rìn bó ti ká rìn mọ́ lábàgbéra látẹ̀kọ́ tá ń lọ Ẹdó wàhálà ni láti Èkó lọ s'Ọ́yọ́ wàhálà ni ní Long Bridge wàhálà ni gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo Nàìjíríà ẹ̀yin ẹlẹ́tọ̀ ààbò ẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yín wọn ò jẹ́ ó yọ ẹ dákun abẹ̀yìn iṣẹ́ yín wọn ò jẹ́ ó yọ gbogbo ìgbà làwọn kidnapper ń pọ̀ gbogbo ìgbà làwọn ajínigbé yìí ń pọ̀ jù gbogbo ìgbà ni wọ́n ń jí ọkùnrin gbé gbogbo ìgbà ni wọ́n ń jí obìnrin gbé gbogbo ìgbà ni wọ́n jí ọmọdé gbé gbogbo ìgbà ni wọ́n jí àgbàlagbà gbé ẹ dákun abẹ̀yìn àwọn àgbẹ̀ wa wọn ò roko lọ àwọn àgbẹ̀ wa wọn ò rí odò lọ ẹ dákun abẹ̀yìn orí ọ̀rọ̀ lórí ètò ààbò làwa fún báwo la ṣe fi ọwọ́ sowọ́pọ̀ sí ilẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run ní bí àjẹ́ wa bẹ́ẹ̀ pàápàá jùlọ ní gbogbo Nàìjíríà ẹ dákun abẹ̀yìn Ọlọ́run ní jó bàjẹ́ o Ọlọ́run ní jó bàjẹ́ o Ọlọ́run ní jó bàjẹ́ o. Bàjẹ́ àwọn ọmọ yẹn wọ́n fẹ́ fi lé sílẹ̀ ẹ̀ òbí bàjẹ́ àmọ́ fún yìí. Àwọn ìyá wa. À ń bẹ gbogbo ìjọba Nàìjíríà à ń bẹ̀ wọ́n kí wọ́n jọ kí wọ́n fi yèyé nú kí wọ́n gbà wá lọ́wọ́ ikú tó ń pa wọ́n. kọ́ wà lẹ́yìn tó fún mi. Ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ní o ẹ̀rẹ̀ látọrí wá pé kẹ́ ẹ gbà wá kẹ́ ẹ fún wa ní ààbò ètò ààbò tó péye gidi lójú òpópónà wa nínú igbó wa ní gbogbo ìgbèríko àti nínú ìlú wa àwọn àgbẹ̀ orí bí lóko mọ́ ebi wa bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn aláìní. expert sẹ́yìn dáadáa fún wa a máa lè capture kìíní. ẹgbà wa kákọ́ súnmọ́ sẹ́yìn dáadáa fún wa kálíbà ráyè capture ẹ̀. ọdún tá a lè dá ṣe àfẹ́yìn náà lè máa bá wa ṣe ẹjọ́ àwọn ènìyàn wa ń ké wípé wọ́n ń pa wọ́n gidi wọn ò lè lóko wọn ò lè lódò mọ́ ebi ń pa àwọn aláìní àwọn tó wà nínú gbọ́nà ebi ń pa àwọn tó wà lábúlé ebi ń pa wọn àwọn tó wà ní gbèríko ebi ń pa wọn torí wọn ò lè ṣoko mọ́ wọn ò lè ṣọ̀gbìn mọ́ ẹjọ́ àṣàánú wa àwa ń torí pé ní ìlú wa ẹ fún wa létò ààbò tó péye lórí ilẹ̀ wa ẹ fún wa létò ààbò tó péye lórí wa ẹjọ́ àmọ̀ pé ìjọba ló lè ṣe ìjọba náà ló lè gbà wá àwọn náà ló lè lọ́wọ́ sí wa. Afẹ́ kí òfin ó dé bá láti òní lọ. Ìròyìn wípé Fúlàní ń gbé wọn níwá ń gbé wọn láwo. Afẹ́ kó stọ́ọ̀pù látòní lọ. Ìjọba Nàìjíríà abẹ̀yìn ayé akitiyan àwọn elétò ààbò
ààbò lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n a rí bí ẹni pé kìí ṣe nǹkan tí àwọn elétò ààbò wa lórílẹ̀‐èdè yìí tí wọ́n lè dá ṣe. Ẹjọ́ ìjọba Nàìjíríà à ń fi àkókò yìí bẹ̀yẹ àwọn tí wọ́n fẹ́ ran ìlú yìí lọ́wọ́ látara wípé kí ààbò kó lè wà lórílẹ̀‐èdè yìí. Ẹjọ́ ẹ bá wa fún wọn ní àtìlẹ́yìn, ẹ bá wa fààyè gba bàbá wa Chief Olóyè Sunday Igboho Májàsọ́lá, ẹ jẹ́ kó ní òmìnira tó péye, ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì rẹ̀, ẹ fún ní òmìnira kí bàbá wa kí wọ́n lè ṣáájú lórí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró orílẹ̀-èdè yìí láti jẹ́ kí òpin kó dé bá ipa àwọn Fúlàní tó ń jí wa gbé lójoojúmọ́. Mo gbàdúrà yìí pé a ò ní bá ewu àkókò yìí lọ. Bákan náà, àwọn tí wọ́n ń pè fún pé kẹ́ ẹ fáwọn láṣẹ, bàbá wa Gani Adams náà ń béèrè fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Yorùbá. Afẹ́kẹ́ tì wọ́n lẹ́yìn, àtẹ fún wọn ní àṣẹ láti jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n balẹ̀. Gbogbo àwọn ènìyàn yìí wọn ò lè dá ṣe láì ṣe pé ìjọba orílẹ̀-èdè yìí bá fàyè gbà wọ́n. A dẹ̀ rí àwọn sọ́jà sí yín, àwọn ámì sí yín, àwọn police force yín, a rí wípé wọ́n ń ṣakitiyan, a rí pé wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. Fún ìdí eléyìí, àwọn ọ̀dọ́, àwọn mẹ̀kúnnù, àwọn ọlọ́dọ̀ni àti àwọn tá a rí jẹ àti àwọn tá a tún rí jẹ nídàkejì, a kó ara wa jọ, a sì tún pe àwọn tí ò tí ì darapọ̀ mọ́ wa. Ẹ jáde wá lógúnlógún, ẹ jáde wá ní millions láti jẹ́ ká jọ gbé ohun ẹ̀yẹ sókè. Ó ní ká pariwo sókè, ẹ sọ̀rọ̀ sókè, ayé sọ̀rọ̀ sókè láwàyé. Ó lè wà nínú lẹ́kọ̀ọ́ ní Fúlàní pààrọ̀ rẹ̀. Ó lè wà níbi tó ti fi báyìí òkò jí owó lọ́fíìsì. Ó ní Fúlàní pààrọ̀ rẹ̀. Ẹ wá ṣe bẹ́ẹ̀ ló jẹ́ wọ́n lórílẹ̀-èdè. Nígbà táwọn ìyàwó òrókò lọ mọ́, àwọn àgbẹ̀ òrí oko já, tí wọ́n máa dábò 10 million. Fúlàní máa fẹ́ràn jẹ́. Nígbà tí wọ́n bá máa lọ sí wọ́n bá máa ṣe lọ, wọ́n fún wọn ní 200,000. Ṣé ìwé náà yìí ni àwọn ìyá tó sọ́kọ́? Koiki Media bring the world closer to your doorstep. Ibo ni wọ́n fẹ́ bọ́ sí? Ṣùgbọ́n kí ṣe wọ́n mọ̀ bá àbàjẹ́, òun náà làwọn náà ṣe wà nílùú lónìí. Nítorí kí iṣẹ́ àwọn pírẹ́sẹ̀tì wọ́n mọ̀ bá àbàjẹ́, òun náà làwọn náà fi kóra wájọ. Ẹni tí ò sí ti sọ ọmọ stéètì yìí bẹ́ẹ̀ àwọn tó ti tẹ àti ìlú gbójìnà débí wọ́n wọ àbíbí lónìí. Nítorí wípé ilẹ̀ bàbá wọn jẹ wọ́n lógún. Ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin lóbìnrin, ẹ túyàyà, ẹ jọ gbogbo ibi tó bá ti ń pè láti sọ́kù àwọn Fúlàní ajínigbé àti ètò ààbò tó mẹ́rin. Ẹ má jẹ́ ká pa sẹ́yìn o, ẹ má jẹ́ ká sáwọn, ẹ má jẹ́ ká sáwọ́dá. Gbogbo ìgbà tó ń gbé sọ́kẹ̀kọ̀ nìkan ni kò máa ṣe é. Sọ́kẹ̀kọ̀ nìkan ò lè dá sí o. Ẹni mo rí sọ́kẹ̀kọ̀ nìkan ò lè dá sí o. Ẹ má bọ̀ síta. Nítorí pé gbogbo bá ṣe ń ti wá gbé lónìí lọ́nà. Ṣé ọmọ òṣèlú ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí tí gbogbo kìíní rẹ̀ lọ bẹ́ẹ̀. ó ṣe wọ́n padà di nǹkan tí àwọn ọ̀dọ́ máa máa bínú sí. Àwọn ọ̀dọ́ pé violence nínú onílé ní violence nílẹ̀ wa. Ohun tá a fẹ́ ni peaceful and then a fẹ́ freedom. Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, ẹjọ́ fọwọ́sowọ́pọ̀. Ẹ má jáde àwa bí ọ̀tá.
ẹ má jà ríra ẹ má jà sọnù níbí ni ìwọ ọmọ Kwara má bínú ọmọ Oǹdó ìwọ ọmọ Kwara má bínú ọmọ Lagos ìwọ ọmọ Ògùn state má bínú ọmọ Ọ̀ṣun state ọ̀kan ní gbogbo wa o ọ̀kan ní gbogbo wa o ẹ̀yin àwọn ọmọ Benin ẹ má bínú ọmọ Yorùbá ẹ̀yin Yorùbá náà ẹ má bínú Benin àwọn ìkálẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká pe àjọ tó nírònú ẹ̀yin gbá ẹ̀yin ṣèkìrì ẹ̀yin ìlàjẹ́ pẹ̀lú ibùdó dára fún yín ẹ ń pẹ́ ẹ̀yin ìlàjẹ́ ẹ̀yin tẹ́ láṣẹ lórí omi ẹ̀yin tẹ́ bàbá ṣe rán omi ní sá jáde yóò tìjú kó pa mi sí ẹ jáde ẹ tì wá lẹ́yìn ẹ̀yin tẹ́ bàbá ṣe rán iná ní sá ẹ̀yin tẹ́ bàbá ṣe rán afẹ́fẹ́ ní sá àṣìṣe fi tó mọ̀ yìí ẹ̀yin tẹ́ bàbá ṣe pé ilẹ̀ láti fi sẹ́rọ̀ ilẹ̀ ẹ ti dé fún wa báyìí. ẹ jẹ́ ká ṣe stọ́ọ̀tù Fúlàní àṣà lórí ilẹ̀ wa yóò dára fún wa òbí àníjagun gbogbo lọ àníbàjá ìwọlé àwọn àlọ́rí àmà àbọ̀lé. Eré lọ ní ká wá sí eré lọ ní ká rí ìsìn náà àbí. Lọ kí oríkì omi pátápátá gbogbo ẹ̀yin àbí gbogbo ẹ̀yin ẹ̀fọ́ wa gbogbo ẹ̀yin àbí gbogbo ẹ̀yin àti lọ pátápátá gbogbo ẹ̀yin àbí bàbá wa tí mo pẹ́ẹ́tẹ́ẹ̀tì tó ń lò ní àbí akínyìn ẹ̀kọ́ iṣẹ́ takuntakun àbílẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ìlú wa kò ní bàjẹ́ wọlé lórí o àkókò yóò ní bàjẹ́ ẹ̀mí yóò kú bàbá wa tí ẹ̀ ṣe dínà ọkàn yóò balẹ̀ ẹ dákun apè yìí lórí ọ̀rọ̀ àwọn ìjọba wa ìjọba wa yìí ẹ dákun ẹ bá wa ṣe ẹ dákun ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ lòó túkà ẹ má jẹ́ Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe nípa ọ̀rọ̀ olúwa yìí wàhálà yìí ti pọ̀ jù nípa bá ṣe ń jí ni gbé bó ṣe ń jí ni pa bó ṣe ń jí àwọn ọmọbìnrin wa bó ṣe ń bá wọn sùn lákọ oríṣiríṣi wàhálà yìí pọ̀ lórílẹ̀‐èdè wa yìí pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà bàbá wa Tinubu tó jẹ́ pírẹsidẹ́ǹtì tòní ẹ dákun apèyìn abẹ̀yìn ẹ dákun ẹjí bìrì sórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun abẹ̀yìn gbogbo àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá gbogbo àwọn agbófinró pátápátá gbogbo yín ni abẹ̀ ẹ dákun ẹjí ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìlú wa bó ṣe ń jí àwọn èèyàn gbé bó ṣe ń kidnap àwọn èèyàn bó ṣe ń pa àwọn ènìyàn àwọn bàbá wa ò rí oko lọ mọ́ àwọn ìyá wa ò rí odò lọ mọ́ àwọn ọmọ wa ò rí ìgbésí ayé tó ní kókó ṣe mọ́ níṣẹ́ ni wọ́n ń rèpù àwọn ọmọ wa báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí dọwọ́ ẹ̀yin ìjọba wa ó dọwọ́ àwọn ọmọ ọdún náà nígbàgbọ́ ẹ jẹ́ ká jọ ṣe kó má bàa bàjẹ́ ẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bàbá wa Tinubu apèyí ẹ dákun apèyí ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú wa Ọlọ́run ní jẹ́ kó dé àwọn akíyó bàbá wa pèyí Ààrẹ Ọ̀nà Kakanfò lóòótọ́ kẹ́ni ọlọ́ọ̀gùn wọ́n ṣe jiyàn pé yìí kò tẹ́ wa lọ́rùn wọ́n ṣe pa ènìyàn kò tẹ́ wa lọ́rùn wọ́n ṣe rẹ́pù àwọn ọmọ wa kò tẹ́ wa lọ́rùn bàbá wa ẹ dákun ẹ ò ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun ẹ má dákẹ́ ní Kwara a ò lè gbé Kwara báyìí Èkó a lè gbé kó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí ìfọ̀kànbalẹ̀ wọ́n ṣe jiyàn gbé bẹ́ẹ̀ náà jiyàn pa bẹ́ẹ̀ náà ń dókun sílùú bẹ́ẹ̀ wọ́n yìnbọn pa àwọn ènìyàn ẹ dákun bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lóòótọ́ kẹ́mi ọlọ́run ṣẹ̀ṣẹ̀ pẹ́ ẹsẹ jìnnà ẹrí wa ní ṣe ẹrọ náà níbi bíríìjì yẹn lórí ọ̀rọ̀ ilẹ̀ ìlú wa wà yìí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àwọn Fúlàní pa wá wọ́n ń gbé wa pa wọ́n kò jẹ́ kí àwọn àgbẹ̀ kò jẹ́ kí wọ́n rògbò lọ kò jẹ́ kí àwọn ọ̀dà wa kò jẹ́ kí wọ́n gbé odò lọ kò jẹ́ kí àwọn ọmọ wa kò jẹ́ kí wọ́n gbé gbèsè ayé rọrùn ẹ dákun abẹ̀yìn gbogbo àwọn arìnrìn àjò láti Kwara dé Ìlọrin láti Ìlọrin dé Lagos láti Lagos dé Ògùn káàkiri gbogbo àgbáyé àwọn Fúlàní wọn ò jẹ́ agbádùn ayé wa ẹ dákun abẹ̀yìn ẹ̀yin ìjọba wa abẹ̀yìn ẹ̀yin ọkùnrin ìjọba wa abẹ̀yìn ẹ̀yin obìnrin ìjọba wa abẹ̀yìn ẹ má jẹ́ kórílẹ̀-èdè yìí dàrú ẹ má jẹ́ kórílẹ̀-èdè yìí dàrú ẹ dákun Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ dákun akí ẹkú iṣẹ́ ìjínigbé ìpànìyàn ní Kwara yìí àti gbogbo lẹ́nu ọ̀gá Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ọmọ Ọlọ́run ní jẹ́ ká ṣòfò aya Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ara wa Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ìyàwó wa ẹ dákun Ọlọ́run ní jẹ́ ká ṣòfò àwọn bàbá wa Ọlọ́run ní jẹ́ ká ṣòfò àwọn bàbá ìyàwó ìyá wa náà ẹ dákun abẹ̀ wá ẹ jẹ́ ajíbìrì lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Nàìjíríà lápapọ̀ ẹ má dòkú ọdẹ abẹ̀yìn Ọlọ́run Olódùmarè yóò bá wa tó. ẹ ṣe kí wọn orúkọ tèmi ní
Gbedani tí o bá ẹsẹ̀ má bínú mà ẹjọ́ ní wọ́n fi ẹjẹ́ ìgbà bò mí. Ìgbé Fúlàní ìjọ Fúlàní ẹ̀sìn àtẹnu Yorùbá for stop ìná jíire most of the days ṣé ìná tó kú náà bí àjọ Yorùbá náà so ìdí èyí tí gbogbo àwọn Yorùbá nílé lóko láti kúrò àjọ lẹ́yìn lẹ́kọ̀ọ́ 10th of October 2025 náà sọ wípé enough of this killing enough of security insecurity in Southwest enough of kidnapping and food enough of it must stop. We are calling on Mr. President, all the Southwest governors who have come up here ilẹ̀ Káàárọ̀-o-jíire led by President Abiodun. You guys have to do something. You guys have to do something. Enough of Fulani experts. Yorùbá lè lọ sílẹ̀ Haúsá kọ́ ló máa jọba Haúsá gbé. Yorùbá lọ sílẹ̀ Haúsá kọ́ ló máa kidnap Haúsá or kidnap Fulani. So we must not be quiet. It's our country, it's our nation. And we claim that we want Nigeria. We just have to protect us. Because we don't want to pull into our hands like self-defense. Even the DSS have said it. The DSS is going to pull Nigeria. They can't protect us. We have to defend and defend ourselves. So we don't have to do that. We are a lot of our citizens of this country. That's why I call us the security agency. The National Security Advisor, Nehru, do something before we come and fully to attack this so-called Fulani herdsmen. God bless them. Your name again? Your name? My name is Enolo Jagiri, the National Friend of Available Youth Council that was kidnapped here recently. God bless you. Enough of Fulani herdsmen. Please, can you tell us more experience that you see? It's a very tough one. It's a very bad experience. Okay. What I've never put my enemy to go through in life. Thank you. Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ̀yin bàbá wa nílé a rí mọ̀ wípé gbogbo tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ Káàárọ̀-o-jíire ọmọ Oòduà ni wá àbí bẹ́ẹ̀ kọ́ àní ọmọ Oòduà ni wá ọmọ Oòduà tọkọtọkọ ni wá ohun tí a dẹ̀ dúró fún òun ni àlàáfíà a ò jà a ò sì fa ohunkóhun ṣùgbọ́n tí a sọ ni wípé a ò fẹ́ kí àwọn Fúlàní bí wọ́n ṣe pa àwọn ìyá wa àwọn èèyàn wa àwọn bàbá wa ní ilẹ̀ wa a ò fẹ́ di minority ní ilẹ̀ wa a ò fẹ́ kí àwọn ẹlẹ́sìn àjòjì wọ́n gba ilẹ̀ wa a ò fẹ́ kí àwọn ìran-kíran a ò fẹ́ kí wọ́n lé wa kúrò nílẹ̀ wa a fẹ́ di òmìnira ní ilẹ̀ wa a fẹ́ kí òmìnira wa wọ́n dúró ṣáṣá bẹ́ẹ̀ ni a sì fẹ́ kí ètò ààbò kó wà ní ilẹ̀ wa àti ìyá àti bàbá ẹ̀gbọ́n àti àbúrò wa a fẹ́ kí olúkúlùkù wa kí a ní ètò ààbò tó dájú bẹ́ẹ̀ sì ni a sì fẹ́ kí gbogbo àwọn èèyàn wa nígbà tó bá wọlé sùn wọ́n lè jí ní àròjọ kejì pẹ̀lú àyàfi àlàáfíà àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́ẹ̀kan sí àtúbẹ̀ ìjọba àpapọ̀ à ń bẹ òun bàbá wa President Ahmed Bola Tinubu láti lè gbé ètò ààbò fún òun ọ̀gá wa bàbá wa olórí wa ṣí sọ́jà nílẹ̀wọ̀ Ìgbòho ṣà láti lè jẹ́ kí wọ́n ní ìdáàbòbò fún ilẹ̀ Oòduà. Ìfẹ́lódùn. Ìfẹ́lódùn. Àṣeyọrí tiwa. Àṣeyọrí tiwa. Hello. Àṣeyọrí ìfẹ́lódùn. Àṣeyọrí tiwa. Ètò ààbò kó lè wà. Ọmọ Yorùbá ni wá o. Ẹgbẹ́ iná sókè, ẹgbẹ́ sókè, ẹgbẹ́ sókè. Wọ́n ti sọ̀rọ̀.
Lákàtí yẹn gbọ́dọ̀ wà lẹ́yìn káwọn yẹn. Ọlọ́run ẹ̀yin ló yẹ kí lákàtí yẹn wà. Ẹ̀yin ló yẹ kí lákàtí yẹn wà. Àní sẹ́wọ̀n ọ̀pọ̀ mọ́ mi, ó jẹ́ kí ẹ̀dùn ọ̀pọ̀ ló máa bí sẹ́mi ló ń kọ́ńtírì, sẹ́mi ń kọ́ńtírì program. DJ. Ó sọ̀rọ̀. Hello, Miami. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá pátápátá gbogbo ọmọ Oòduà gbogbo àwọn tí a wà ní ìgbéra ọ̀run Olódùmarè ilẹ̀ Yorùbá kó kó gbogbo wa lọ o ayọ̀ àtàlàáfíà tí gbogbo wa padà sí ilé wa. Àkọ́kọ́ mo kí bàbá wa Commissioner of Police bàbá wa Moshood Ọlọ́ndàrẹ Jimoh àti gbogbo àwọn agbófinró pátápátá tí wọ́n wà ní agbègbè yìí tí wọ́n wà ní ìlú Lagos State akíní pé ẹkú iṣẹ́ takuntakun o Olódùmarè kò ní jẹ́ kí ọpẹ́ ọba àdá ọba kó ṣàyín lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yín ọwọ́ yín lọ́ọ́ fi gbẹ̀tọ́ yín o àmọ́ rírì yín àmọ́ takuntakun iṣẹ́ tẹ̀ ń ṣe fún wọn nínú Lagos State àti gbogbo ọlọ́pàá tí bẹ́ẹ̀ ń lọ Yorùbá pátápátá àti gbogbo yín pátápátá bàbá wa lẹ́yìn náà ọkọ wa nìyẹn ọmọ wa nìyẹn ẹ̀gbọ́n wa nìyẹn àbúrò wa nìyẹn ikú òjijì kò ní pa gbogbo yín o ohun tí gbogbo àwọn ọmọ Yorùbá ohun tó ń wá síbí lónìí fún ọkọ̀ gbogbo ẹ̀yin agbófinró ọkọ̀ gbogbo ẹ̀yin elétò ààbò pátápátá torí ẹ̀mí ni gbogbo wa gbé sọ́rùn mo kí gbogbo yín ẹkú iṣẹ́ o ẹkú àfọmọ ènìyàn ṣe ògbó ò ní pa yín o bákan náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo kí wọn gbọ́wọ́ kúrú ètò ìlú wọ́n kú iṣẹ́ Olódùmarè yóò kẹ̀kọ́ gúnlẹ̀ láyọ̀ eléyìí tí wọ́n tún wọ̀ níwájú wọ́n débẹ̀ lágbára Olódùmarè àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn àwọn ìyá wọn àwọn ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn eléyìí abẹ́ bàbá wọn Bọ́lá Ahmed Tinubu ẹ̀rí wípé tí a bá ń ṣe ní abẹ́ ilé ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa tí a bá wà nínú kọ̀rọ̀ yàrá wa ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa a bá jáde wá sí ìlú Èkó láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá tó dé dúró pátápátá. Ẹ má wọrí. Láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró pátápátá gbogbo wọn la mọ̀ kàkàkà gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn tí a wà níbí pátápátá a rí pé bàbá wa nìyí ẹ̀yin lọ́tọ̀ wá gbà torí ọmọ Yorùbá nìyí àwọn ọmọ yín àwọn lọ́wọ́ kẹwàá nínú àwọn ọmọ yín Ẹ fún wa ní máìkì bá ti máìkì lọ nínú. Ẹ fún máìkì ní wàhálà o. Koiki Media bringing the world closer to your doorstep. Today is 10th of 10th, 2025. Ìfẹ́lódùn ìfẹ́lódùn ẹ jọ gbogbo àwọn tá a bá torí nǹkan yìí wá síbí báyìí ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí báyìí ẹ jọ nítorí Ọlọ́run ohun tá a fẹ́ ṣe àìpẹ́ ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí àwọn tá a bá wà ní tó jẹ́ torí nǹkan tá a ṣe wá rèé ẹ má jẹ́ ká ń yàrá káàkiri ẹ jẹ́ ká máa bọ̀ níbí ẹ jẹ́ ká súnmọ́ bí yàtọ̀ sáwọn security wa ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jọ. Ìfẹ́lódùn pípẹ́ ní security nìkan ni kó wà lẹ́yìn gbogbo anybody tó wà lẹ́yìn outside
eré àyè gbogbo yẹn máa bọ̀ bíbá wáyé pé torí tí kò tẹ̀ ṣe wá afẹ́ gbogbo yín kẹ́ máa bọ̀ bíbá ní sísìsìsì gbogbo yín ẹjọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin brothers and sisters wa ẹjọ́ ẹ máa bọ̀ bíbá yìí àwọn security nìkan ni kò mú tiwa ní gbogbo ìjọ ó wà lẹ́yìn ẹ̀ tó bá wọṣọ ilé. ẹjọ́ gbogbo máa bọ̀ bíbá yìí and it take much time ẹjọ́. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àgbà ọmọ yín làwọn àgbà yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu èyí náà fi wípé gbogbo àwọn tá a wà níbí tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá gbogbo wa la dìbò fún yín kí ẹ fi wọlé a rí pé bàbá wa a rí pé bàbá wa ni yín a rí pé ọmọ wa ni yín ó ní òwe ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kàfíìdì ọmọ ẹni mìíràn bàbá wa ẹ̀yin àgbàlagbà lọ́sọ wípé ikú tó ń pa ojúbẹ ni òwe ńlá ló ń pa fún ni. bàbá wa ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀ ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìpànìyàn ti pọ̀ jù àwọn Fúlàní ò jẹ́ ká sinmi ní ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń pa kúkúrú ni wọ́n ń pa gígùn wọ́n ń pa ọmọdé wọ́n ń pa àgbàlagbà gbogbo ẹni tó bá lọ sóko kò ní ìfọ̀kànbalẹ̀ ṣe ni wọ́n ń pa wọ́n tìrantìran ni gbogbo ẹni bá lọ sódò kò sí ìfọ̀kànbalẹ̀ bàbá wa àwọn asopọ̀bà yín ni àwọn abẹ yín ni akẹgbẹ́ yín ni ẹgbẹ́ omijé wa abiyamọ ni wa ènìyàn sátọ̀ wá ẹ wá ń gbàwọ̀ sílẹ̀ lọ́wọ́ ìjọba Fúlàní àwọn ọmọ Yorùbá kọ́ ni ìkọ́kọ́ ni wọ́n ń pa o bí wọ́n ṣe ń pa náà ni wọ́n ń pa àwọn ọlọ́pàá wa àwọn ọlọ́pàá náà níyàwó nílé wọ́n dàpọ̀ ní bàbá nílé wọ́n ní ìyá nílé ẹnìkan ló bí wọn ẹnìkan ní ìyàwó wọn ẹnìkan làwọn ọmọ tí wọn náà àwọn aláàbò wa náà wọ Fúlàní ń pa wọn wọn ò mọ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wọn ò mọ ẹlẹ́sìn Mùsùlùmí wọn ò mọ tó ní àbáláyé wọn ń pa wá nílẹ̀ Yorùbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu abábẹ̀yìn ni arígbé ẹ̀yìn nìkan lẹ́lẹ̀ bá wọn ṣe ẹ dìde kẹ́ ẹ gbọ́ igbe wa kẹ́ ẹ gbà wá ẹ̀yin náà wọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ gbogbo ilẹ̀ Kwara kò sí ọmọ Yorùbá tó lè sùn tí wọ́n lè fún kò tí ẹsẹ̀ ní tó ń sùn ní ọjọ́ ẹnikẹ́ni ò lè bá oorun orí ìdúró lóníkálukú ọ̀wọ̀ tí lè fi mọ́ inú fún àyà fún olóníkálukú ń gbé nínú ilé olóko ò lè roko olódò ò lè rodò a ò lè jẹ a ò lè mú ọkàn wa gbọgbẹ nítorí ikú òjijì tó wọlé mú àwọn ọmọ Yorùbá bàbá wa Tinubu abẹ̀yìn ni aròyìn ni ìjọba tó ń bọ̀ lọ́nà àwọn náà la ń dìbò fún yín nígbà tó bá pa gbogbo wọn tán tá a lè fẹ́ rí lẹ́yìn yẹn nígbà tó bá pa gbogbo ọmọ Yorùbá tán tá a lè fẹ́ dún tá a lè fẹ́ mọ̀ pẹ̀lú àwọn èèyàn yín àwa náà ní ti yín ẹ gbà wá a mọ̀ pé àwọn Fúlàní oríṣiríṣi ni ìran wọn àwọn tí wọ́n ń pànìyàn tí wọ́n sọ̀rọ̀ àwọn di terrorist tí wọ́n sọ̀rọ̀ àwọn di bandit tí wọ́n sọ̀rọ̀ àwọn di ajínigbé àwọn là ń sọ níbẹ̀ a ò sọ àwọn tó da nínú wọn torí gbogbo ẹ̀ ti dà papọ̀ abẹ̀yìn ni ẹ bá wọn jẹ́ kí ètò ààbò yìí ẹ bá wọn gbọ́ pé sókè ẹ bá wọn ṣe ìrónilágbára fún ètò ààbò nílẹ̀ Yorùbá kí ètò ààbò tó péye kó lè wà lórí wa tá a bá lọ sí ìrìn àjò ẹ̀rù á máa bà wá láti wọ mọ́tò láti ibìkan sí ibìkan ó yà ó pàdé ikú òjijì lọ́nà bàbá wa bẹ̀yìn ni àrùn ọ̀yìn ni gbogbo àwọn abiyá ajáde síta à ń pọ̀ wọn sókè bẹ́ẹ̀ ká ẹ gbà wá ẹ gbà wá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ọmọ Kwara lápapọ̀. Gbogbo Ọ̀ṣun state lápapọ̀ wọ́n pariwo pé. Gbogbo ọmọ Ọ̀yọ́ ní tilé kankan wọ́n pariwo pé. Gbogbo Èkìtì lápapọ̀ wọ́n pariwo pé bàbá wa Tinubu. Lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Gbogbo Oǹdó lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Gbogbo Ọ̀ṣun lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Gbogbo Ògùn state lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu.
lónìí á gbà pé abiyamọ nìyí á gbà pé bàbá wa nìyí á gbà pé tí ẹ bá gbọ́ eléyìí ẹ ó dá wa lóhùn ìtara abiyamọ ṣe yín ẹ ó gbọ́ nǹkan ṣe sí ọ̀rọ̀ wa ilẹ̀ Yorùbá ń bleed fún ẹ̀jẹ̀ ẹ gbà wá ẹ jẹ́ ká sùn pàfọwọ́ lórí ẹ jẹ́ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí àwọn àgbẹ̀ wa ò lè lọ sóko oúnjẹ wọn ìyá wà nílùú ọkàn wa ò balẹ̀ obìnrin ló ń jìyà tó pọ̀ obìnrin ló ń jìyà tó pọ̀ jù ìgbà táwọn ọkọ wa ò bá lè lọ ṣiṣẹ́ láti mọ́wọ́ wọlé fún àwọn aya àti ọmọ ẹ kí la fẹ́ jẹ bàbá wa ẹ gbà wá ẹ jẹ́ káwọn àgbẹ̀ wa ó lè lọ sóko kí wọ́n ṣe nǹkan ọ̀gbìn kó jẹ́ ọ̀pọ̀ nílùú ẹ gbà wá àti rówó iléèwé san àti rí nǹkan ọbẹ̀ rà àti jẹun ẹ̀mẹ́jì lójúmọ́ ó gbógun fún gbogbo ọmọ Yorùbá àgbẹ̀ wa sókè àtúnṣe yìí pé ẹ gbà wá. ìfẹ́ ló dùn ìfẹ́ ló dùn. ẹ wà níbà ẹ ká lè pìkẹ́ ẹ wà ẹ yẹ wà bẹ́ẹ̀ no ẹ ká pìkẹ́ ẹ wà bẹ́ẹ̀ ẹ ká pìkẹ́ báyìí. Oya no ọ̀dọ̀ wa ló bẹ́ẹ̀ ni. Ológun ló ní wa. Placard ẹ gbé placard sókè ẹ gbé placard sókè placard. Oya ẹ súnmọ́ kápíkì yín pẹ̀lú wọn ẹ bọ́ síbẹ̀ kápíkì ẹ bọ́lẹ̀ kápíkì yín pẹ̀lú wọn bẹ́ẹ̀. Bàbá. Ẹnu fúláàgì yìí sókè. This is likely to happen. Finally, it happened. There was a massive riot that culminated in 5 years of interregnum for Nigeria. This is the third one now, and I will take you down a minute to say 1963, 1993, 2023, 2025. And we are asking them to stop the Fulani attacks now. Stop the Fulani attacks in Yoruba land now, so it does not become something worse. When the Yoruba start replying and responding, that is just basically what it is. So I think the government is not doing enough. If government is doing enough, then it should have been nipped in the bud by now. Government is not doing enough, and we know we are capable of defending our land. We have our own objectives. láti gbogbo ẹ̀jẹ̀ wa ìpàdé sí bàbá wa Tinubu pé kó ń gbà wá lẹ̀ ó ti sú wa ìlú lẹ́nìjẹ́ ta ló ṣe ọ̀pá náà pẹ̀lú ogun ẹ̀ bẹ́ẹ̀ ní ìgboro wọn ṣe àgbàdo lọ́rùn ìwọ̀n Fúlàní. ẹnìkan ló ń fa ẹ̀ ṣe ẹ̀ live report one report has false information. sọ́ọ́ pa ọlọ́pàá tó ń pa vigilante tí àwọn ọmọ ẹ̀jẹ̀ sọ. ẹ jọ bàbá wa Tinubu à ń bẹ̀ yín àárọ̀ yẹn wá gbà wá lẹ̀ ní Kogi àti Kwara ó ti sú wa àdìgbàra wa mọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá ẹ jọ à ń kégbè yín à ń bẹ̀ yín bàbá wa Tinubu ẹ jọ ẹ gbà wá lẹ̀ àwa ní Kogi à ń kégbè yín pé kẹ́ ẹ gbà wá o. ààrẹ nílẹ̀ òkun ní Kogi àbẹ̀yìn àìtòrò Ọlọ́run ẹ̀rágbára nílẹ̀ o ẹ̀ẹ́gbẹ́jà ìrajà o ó ti súnra o ẹ̀rọ wà lọ́wọ́ o àbẹ̀yìn gbogbo ẹ̀yìn security forces Nigerian Army, Nigerian Air Force, Nigerian Navy, Nigerian Police kò yọ ẹ̀yin náà sílẹ̀ family yín wà ní Kogi ó wà nílẹ̀ oko ó wà ní gbogbo ilẹ̀ Yorùbá o kò yọ anybody sílẹ̀ wá tí gbọ́ngbà tó ń gbé general kan l'Abuja if a general in Nigerian army can be kidnapped and be shot at who are we the bloody civilian ẹ jọ nítorí Ọlọ́run ẹ gbà wálẹ̀ ó ti sú wa ẹ wá gbèjà wa já o a tún wá lo àkókò yìí láti wá tọrọ kinní kan lọ́wọ́ gbogbo ìjọba Nàìjíríà èyí ní ọjọ́ ìbí bàbá wa
Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. A fẹ́ kẹ́ fún wọn ní gift ẹyọ kan. Gift yẹn ni pé band tó ń gbé lórí wọn a fẹ́ kẹ́ gbé kúrò ńbẹ̀. Kí bàbá wa lè wọlé kó máa jáde anytime tó bá wù wọ́n sódà wọ́n á lè gbèjà wájà. A ní trust nínú wọn pé tó bá ní freedom ìyà tó ń jẹ wá ní Kogi ìyà tó ń jẹ wá kò ní jẹ wá gbé ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá kò ní jẹ wá gbé. Tó ẹ jọ abẹ àwọn èèyàn. Ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ pé gift ta fẹ́ kẹ́ fún bàbá wa Ìgbòho Òòṣà èyí lọ́jọ́ ìbí wọn a fẹ́ kẹ́ bá wa gbé ẹ́mbágò yẹn kúrò lórí wọn kọ́ lè wá gbà wá lẹ̀ a ní belief nínú wọn a ní trust nínú wọn pé tí wọ́n bá ní freedom ìyà tó ń jẹ wá káàkiri ilẹ̀ Yorùbá yìí wọ́n á gbẹ́sẹ̀ lé ìyà tó ń jẹ wá káàkiri tó ń kidnap àwọn èèyàn wa tó ń pa àwọn èèyàn wa yìí á dínkù tó a bẹ ìjọba Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá wa lift ẹ́mbágò yẹn àdúrà la fi ń ràn yín lọ́wọ́ lágbára náà ẹ̀ ní ṣíṣe kò dẹ̀ ní buyín lọ́wọ́ àwa kí gbogbo àwa ta jáde lónìí pé pàṣẹ débí láyàtà láfíà à á padà sílé wa láyàtà láfíà ilẹ̀ ìlérí tàdé ń lọ náà à á débẹ̀ láyàtà láfíà àwa àtàwọn ọmọ wa àrọ́mọdọ́mọ wa à á jèrè struggle tá a wà yìí wọ́n lè jú wa ṣe ẹ ṣé o ìfẹ́ lódò ọmọ Yorùbá ayọ̀ nínú ti wa ẹ ṣé ìfẹ́ lódò ọmọ Yorùbá ìfẹ́ lódò ọmọ Yorùbá ìfẹ́ lódùn ọmọ Yorùbá ìfẹ́ lódùn ọmọ Yorùbá ìfẹ́ lódùn ọmọ Yorùbá. no ibẹ̀ náà lè máa wà ibẹ̀ lè máa wà. ó kí Ọlọ́run ọba Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ọba àjísà agbẹ́rẹ́ kárí ayé ẹlẹ́ni àtẹ̀ká alápá kábíkábí ọgbàgbà tí gbàràlú tí gbàrà oko Elédùmarè ẹ bá ń pariwo pé Elédùmarè ẹ tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo wa a pe Ọlọ́run ọba ẹlẹ́dùnmarè ọ̀tẹ̀. kó wá gbóhùn àwọn ọmọ rẹ̀ gbogbo ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí nílé lóko àti lókè òkun láparapọ̀ sínú Èkó lénìí láti wá pe Ọlọ́run ọba láti gẹ̀ ẹ́ ní tí ó sì dá wa lójú pé Ọlọ́run Elédùmarè ti gbóhùn wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa kí ààrẹ wa bàbá Jagaban of the world President Bola Ahmed Tinubu aṣíwájú the Jagaban of our time à ń kí bàbá ọmọ olódòdó wípé wọ́n kú orí àpèrè tí wọ́n jókòó sílẹ̀ Nàìjíríà àwọn ọmọ wọn ní gbogbo ilẹ̀ Nàìjíríà náà lápéjọ síbí ọmọ Ọ̀yọ́ wà ń bí Ògùn state wà ń bí Ẹdó wà ń bí Kwara state wà ń bí Kogi state wà ń bí Ọ̀yọ́ state Èkìtì Ọ̀ṣun state gbogbo apáta lápéjọ síbí tọ́lá àmọ̀ wípé pípéjọ wá yìí tí a bá wá bí a ti ṣe wá yìí ó dá wa lójú pé bàbá ohùn wa yóò sì dé ọ̀dọ̀ wọn kò sí nǹkan tí àtòrí ẹ̀ jáde tá à ń bẹ̀bẹ̀ fún bàbá tó bí wa bàbá ni a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá olójú òsì ní la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ́ àbí kí wọ́n kí igi bọ̀ lójú gbogbo náà la mọ̀ tó dá wa lójú pé inú bàbá wa President Bola Ahmed Tinubu
Jagaban inú wọn ò dùn sí i tó ń ṣẹlẹ̀ gbogbo ọpátá la mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tá a fẹ́ bẹ̀ tá a ṣe torí ẹ̀ jáde tó wọ́n wà dáyé pé àbájáde láti ń sọ ohun ọ̀ jáde àbójọ ni àbí ọ̀lẹ́ ni ọmọ ìfẹ́ lọ́wọ́ lẹ́yìn ìwé kì í ṣe bẹ́ẹ̀. Orúkọ mi ni Prophet Ológunlolúwa. So why are you here today? Yeah, we are here today based on that's going on right now. So we want the end of all the insecurities in our lands to be end right now. And we got to most of the things that is now in our land, we don't want to happen again. We want the government, and we talk about our securities. We want them to hand over to one of our leaders, local securities. That is in terms of to secure our land. Because right now we can all know, we can all see what is going on in our land. We don't want to become minority on our land anymore. And by saying that we don't want to be in our land again, it means that we don't want them anymore. They have been intruders. They have been covered everywhere in our land. They have surrounded all our land. And we don't want them right now anymore. So we appeal to the government that we want security in our land, and that is the reason why the Yoruba people are gathered today to tell the government that we don't want insecurity in our land again. We want security. We want, you can imagine, on our land, our fathers, they can't go out. Our mothers, they can't go out. Our children are being kidnapped. Our women are being raped. And no security anymore in our land. And if Fulani want to take over our land, that is what we don't want it to happen in our land. We don't want that sort of problem. And that is why we are calling the government to do something about it. Because we Yorubas, we are very intellectual. We have potential, integrity, and a woman feelings. And that is why we don't want any war. And that is why we are called on our president, President Ahmed Bola Tinubu, to do something. We are not running away from war. That is not the fact. We are not running away from war. But we don't want war in Yoruba land. You understand? We don't want war in Yoruba land. That's why we call on the President Ahmed Bola Tinubu to do something on time before it gets out of the hand. We are tired. We are not afraid of anything. All the Fulani people in Yoruba land, we don't want them anymore. We don't want Fulani in our land again. Enough is enough. They are killing us every day. They are killing us all the time. We don't want all this again. So that's the reason why we got here to this point today, to let the government know that enough of all this thing on our land, we don't want it anymore. If they want peace, we have to stand for the peace, and we don't want anyone. We stand for peace, and we remain for war. That is it. Thank you so much. So your name again? My name is Prophet Ológunlolúwa. Thank you. Orí ìdọ̀bálẹ̀ ní gbogbo wa wà àtìkúlẹ̀ kí wọ́n bá wa fún bàbá wa Májàsọ́lá ní freedom kó lè yan fọ́ndà gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá gidi gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ yìí gidi ní ìtọ́jẹ́ pé ẹ̀rù Sunday Igboho ní gbogbo ilẹ̀kílẹ̀ tó bá wọlé dé láì tí ìgbà rárá tẹrú tọmọ àlejò wọ́n mọ ṣákíjokíjo ni bẹ́ẹ̀ ni jìnnìjìnnì á bá inú oko bẹ́ẹ̀ ni jìnnìjìnnì á bá ẹranko inú igbó. Bàbá wa Jagaban ẹ bá wa fi àṣẹ àti agbára àti àgàtẹ ìjókòólé afẹ́kẹ́ ẹ bá wa fi ṣí bàbá Májàsọ́lá ẹ bá wa fi bàbá Májàsọ́lá náà ṣe oníjọ̀gbọ̀n o kì í ṣe oníjọ̀gbọ̀n kì í dẹ̀ ṣe oníwàhálà ẹni tí kò bá ti tọ́ òun náà ní ṣe kí ni kò ní tọ́ ẹ bá wa gbé ìwé ọ̀daràn kúrò lórí Chief Sunday Májàsọ́lá Ìgbòho ṣá. Ẹ bá wa gbé ìwé ìkórìíra wanted yìí ẹ bá gbé kúrò lórí wọn. Bẹ́ẹ̀ náà sì ni kí ló máa dé ọmọ ṣe. Kò lè náwó bó ti ṣe fẹ́, kò lè wọ ilé ìfowópamọ́ láti gba tọ́rọ́ jáde àbí sísì. Àbí ṣe ni ìjọba àpapọ̀ ti ṣèwádìí wípé wọ́n rí owó wọn lọ́wọ́ rẹ̀ níbí.
tí ò bá ti wá rí bẹ́ẹ̀ à ń tún fi eléyìí náà pèpè ẹ dẹ́kun ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé ẹsẹ̀ kúrò lórí àkáǹtì Májàsọ́lá ọmọ Adéyẹmọ kó lè ní oore ọ̀fẹ́ òun náà níyàwó ńlé tó fẹ́ náwó lé lórí ó bímọ ó ní àwọn ẹbí tí ó jẹ́ wípé òun ni breadwinner lé wọn ẹ dẹ́kun tí kò bá lórí ọ̀fẹ́ láti lọ gbọ́ owó jáde kó ná bó ti ṣe fẹ́ báwo ló ti fẹ́ ṣe ètò ìṣàkóso inú ilé ẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe àti bísínẹ́sì ẹ̀ nílẹ̀ yìí gbogbo ẹ̀ ló ti tọwọ́ délẹ̀ à ń bẹ̀ yín o ẹ̀yin lẹ́sẹ̀ wípé tó tó ṣe bí òun wípé ọmọ ẹlò oníṣèlú bẹ̀rẹ̀ wọ́n fi lẹ̀kẹ́ síbi ọmọ ẹlòmíì ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ káàrọ̀ òjúre àti gbogbo ilẹ̀ pátápátá nílẹ̀ Nàìjíríà à ń bẹ̀ yín ni o àtẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyèlóyè ẹ̀yin lọ́lálọ́lá ẹ̀yin onígbìmọ̀ ẹ̀yin amòfin ẹ̀yin agbófinró ẹ̀yin adájọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti kí bọ́ra yín lójú ojú ọ̀kan yín àti ẹ̀yìn ọ̀kan yín lẹ ti kàn yẹn o tẹ́ ẹ bá ti kí bọ́ra yín lójú tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ filẹ̀kẹ̀ tẹ́ ẹ kẹ́ ẹ fi sídìí ọmọ yín tẹ́ ẹ wá lọ fi sídìí ọmọ ẹlòmíì yóò padà dùn yín lọ́la o ẹ lọ rántí dáadáa kẹ́ ẹ lọ rántí dáadáa kẹ́ ẹ lọ rántí dáadáa mélòó nínú àwọn akọni wa nílẹ̀ yìí ló jẹ́ wípé wọ́n ti rọrùn àṣàǹtẹ̀ lórí irúfẹ́ ìrìnàjò báyìí ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi gbẹ́nu sọ̀rọ̀ tán àwọn ń dáàbò bó tiwọn àwọn amúbọ̀ ọmọ tiwa à ń lè fẹ́kùn gbàjẹ́ ẹ dákun nígbà tí wọ́n bá mú aṣọ tí wọ́n kà lára wa tán tí wọ́n sọ wá di oníhòòhò tán tí wọ́n wá wọlé tiwa wọ́n mọ̀ wá mú wa wọ́n mọ̀ pa á bí ẹran à ń fi ilé ìsọ fún ìjọba wa wípé a ò kì í ṣe oníjàgídíjàgan ṣùgbọ́n tí ọmọ rẹ̀ yìí tí gbogbo wa tá a bá ní síta bá kú ògiri Today is 10th of October 2025. Èyí ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025. A kí ìjọba àwọn agbófinró wa ní Lagos State bàbá wa kọmíṣánná of police wa Jimoh Ọlọ́run dáre wọ́n kúrò fọmọnìyàn ṣe ọmọlúwàbí ni wọ́n jẹ́ kí á mọ̀ wípé gbogbo apáta náà lọ̀rọ̀ yìí kàn pẹ̀lú ọ̀rọ̀ ìtùnú àti ọ̀rọ̀ ìwúrí tí wọ́n bá wa sọ táwọn náà sì tẹ̀lé bẹ́ẹ̀ ṣebí ó wà nínú òfin nínú ẹsẹ̀ orílẹ̀-èdè yìí wípé ìjọba àwarawa là ń ṣe government of the people by the people and for the people. ẹ dẹ́kun ìjọba tiwa ìjọba àwarawa ìjọba tiwọn ìjọba tiyín tó bá ti wá di pé ìjọba yóò ní fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ ẹ dákun kí là ń sọ yìí omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu nìyẹn àwọn ń bẹ̀ wá kó bí wọ́n má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kó má di pé àwọn ọmọ ilẹ̀ yìí jákèjádò àtàwọn èèyàn wa tí ń bẹ lókè òkun tó jẹ́ ọmọ Yorùbá ilẹ̀ yìí ká má gba àṣíjú padà sí àwọn ọ̀tá nítorí eléyìí òun la ṣe jáde tí a ṣe ń bẹ̀bẹ̀ wípé kí ìjọba àti gbogbo àwọn ẹ̀dá tá à ń bẹ nílẹ̀ lókè òkun ká tẹ́lẹ̀ sọ̀rọ̀ wa kálí gbàgbọ́ kájọ ṣe kó lè dánmọ́rán nípa ti eléyìí lẹ́ẹ̀kan sí akíkọ̀ọ́ commissioner of police bẹ́ẹ̀ náà la kí gómìnà wa ní Lagos State gómìnà Sanwó-Olú Babájídé Sanwó-Olú àti gbogbo àwọn gómìnà wa ní ilẹ̀ káàárọ̀ òjìire Ọ̀yọ́ Èkó Oǹdó Ògùn Kogi Kwara àti Ọ̀ṣun gbogbo yín náà la kí o ẹ wá parapọ̀ ọmọ Yorùbá kì í ṣojú o ọmọ Yorùbá Ọ̀yọ́ náà ń bẹ nínú àwọn gómìnà tí a ti kí bẹ́ẹ̀ náà la kí gbogbo àwọn lẹ́balẹ́ba náà ẹ jẹ́ ká padà nínú èmi jọ ìwé òjò ní èyí tí gbogbo wa ń ṣe káàkiri ọba alágbájá ẹ tẹríba fún ọba làkàṣègbè kájọbalẹ̀ fáwọn ìrákùnmọ̀ sọ kí kánága kí la fẹ́ gbà ń bẹ̀ ẹ rántí ogun Èkìtì parapọ̀ ẹ má jẹ́ kó tún ṣẹlẹ̀ o èyí tó ń bọ̀ yìí tí a bá tètè panupọ̀ ká parapọ̀ kí ẹ̀yin bàbá wa náà kẹ́ ẹgbẹ́ ẹ̀bẹ̀ wa ká bá àwọn agbésùnmọ̀mí yìí sọ̀rọ̀ kí wọ́n ti agbẹ́tẹ́mọ́wọ́ tí ó bá di wípé a bá kan ògiri tá a kan ògiri tá a yíjú padà yóò fẹ́ lágbára díẹ̀ o nípa di eléyìí a kí gbogbo àwọn tá a jáde wá tá a jẹ́ ọmọ ìfẹ́lódùn jákèjádò gbogbo ibi tí oníkálukú wa ti jáde ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ o ilé wa ọ̀nà wa kò ní dàrú bá a ti ṣe fi lélẹ̀ ní ti dáadáa gbogbo náà lápàdà sí láyọ̀ àti àlàáfíà àwọn kí gbogbo wa lẹ́ẹ̀kan sí
wípé ọmọ akínní wa kú ìfọmọ nìyẹn ṣe ọmọ akín tí kì í ṣojo pẹ̀lú ògbólódé ọlọ́run gbogbo náà lájọ délẹ̀ lórí a sì mọ̀ wípé bàbá wa president Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbọ́ ń bá àwọn wí báyìí báyìí ló ti kàn wọ́n lára tó àwọn tó wà around àwọn náà sì gbọ́dọ̀ gbọ́ pé àwọn ọmọ mi nìyí wọn ò gbọ́dọ̀ ṣe kí ni wọn ò gbọ́dọ̀ fìyà jẹ wọ́n nípa báyìí a ti pè wá o àbálẹ̀ láyọ̀ o lẹ́ẹ̀kan sí i bàbá wa Májàsọ́lá tu Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kì í ṣe ọ̀daràn o ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ mi ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin láṣẹ ẹ̀yin lọ́balọ́ba àti mẹ́rin lóye à ń sọ fún yín pé ẹgbà wọn ẹ bá wa tú bàbá Májàsọ́lá sílẹ̀ ẹgbà wọn ẹ bá wa tú Májàsọ́lá sílẹ̀ ẹgbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì wọn Májàsọ́lá kì í ṣe ọ̀daràn ẹgbẹ́ ẹ bá wa gbẹ́sẹ̀ kúrò. Koiki Media bringing the world closer to your doorstep. Today is 10th of October 2025. Èní ni ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025. Live from Koiki Media bringing the world closer to your doorstep. mo kí gbogbo nílé lóko. ó yẹ káwọn inú yẹn wà lẹ́yìn àwọn káàdì ó yẹ kó gbé pílákà sẹ́yìn wọn. bàbá mi gbogbo àwọn ìyá mi mo kí gbogbo àwọn àbúrò mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. bẹ́ẹ̀ni àwọn pílákà ìbéèrè tó ń bè lọ́wọ́ ni pé kí ló dáa kàn tó yìí. àwọn tó wà lẹ́yìn ẹ̀kọ́ wálẹ̀ náà sígbà tá a lè àbí àkójì ga sí. à ń sọ fún gbogbo Nàìjíríà gbogbo West Africa gbogbo Africa gbogbo àgbáyé the whole world pé ibi tá a dé yìí gbóngbó ni o pé a ti dé ibi tó yẹ pé a ti kọ ògiri pé àwọn tó ń gbèsè wọ̀nyí tó wá ń kọlu àwọn èèyàn wa nínú oko nínú ilé wọ́n kó bọ̀ wọ́n oríṣiríṣi dání pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá wọ́n ń pa Yorùbá lójoojúmọ́ tí Yorùbá bá dá padà fún wọn wọn akájú ẹ̀ fún wọn wọn ò tó bẹ́ẹ̀ ayẹ̀ ti ṣó àti fi hàn wọ́n ní gbogbo ìtàn àti àwọn bátàbá pé kò sí èèyàn kankan kò sí ẹ̀yà kankan tó lè gbéná wojú Yorùbá tó bá gbójú wojú Yorùbá wọ́n máa tẹ́ ni eléyìí tó wà lẹ́yìn sí wọ́n máa tẹ́ sí ni ṣùgbọ́n à ń sọ fún ìjọba Nàìjíríà pé eléyìí tá a dé yìí ó yìí ṣe túnṣe o kọ́ńjọ́ kọ́ bá wa ti gbogbo àwọn arábìgbà ìsẹ́yìn tọ́wọ́ wọn bá dẹ̀ ka àwa kájú ẹ̀ abákájú ẹ̀ ààyè wọn wọlé ni wọ́n fún wa láyè wọ́n pẹ̀tù lọ́wọ́ wọn mọ̀ pé ọ̀káwọ́ ẹ̀ wọ́n bá wa láyè káwọn bẹ̀ tù wọ́n ṣùgbọ́n bó ṣe wà yìí àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àfẹ́ wàhálà o àfẹ́jọ̀gbọ́n lẹ̀ Yorùbá jẹ́jẹ́ là ń lọ tiwa àtọ́yàn kankan ṣùgbọ́n wọ́n á tọ́ wa wọ́n ń tọwọ́ bọ̀ ọ̀lẹ́ yìí tó bá tọwọ́ bọ̀ ọ̀lẹ́ yìí tó bá yẹ kí ló máa ṣẹlẹ̀ ẹjọ́ kí ló máa ṣẹlẹ̀ sọ́wọ́ ìdí ẹ̀ka fi kún ká fi wà nínú yẹn ní Kwara State ní Kogi State ní Òkè Ògùn ní Ọ̀yọ́ State wọ́n ń dá àwọn èèyàn wa láàbù wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń gbé wọn ní tìwọ̀n mi wọ́n ń wo oko wọ́n lé àwọn àgbà fún oko wọ́n lé àwọn èèyàn wa fún ilé wọn nínú abúlé wọn abúlé ti tó lẹ́yìn tí ó kù sí.
using this opportunity to warn anybody who is in the campaign for land and because now we are up to it. And the president of Nigeria, President Bola Ahmed Tinubu, who happens to be one of us, we are asking him to please ask them to withdraw all these things now. So the president is coming up to you. Thank you so much. Ladies and gentlemen, I'm here this afternoon to address the press and all the media. I'm reading a speech on behalf of all the Yorubas raised. And I started here this afternoon as a representative of Yoruba in all world. All the truck, son and daughter, the friends and the husbands gathered today. I stand before you not just as one boy, but as representative of Yoruba land. The crisis of the push of this land, we have come together, not out of the talk, but out of the deep pain, out of the body, but as the will, heavy on our head, so far as so long. The land of Nigeria, once celebrated for peace, dignity, and hospitality, is now under the siege. Across Nigeria, insecurity has grown into the monster from the north to the south, into the west. We hear the daily report of killing, kidnapping, banditry, and terrorism. But today, we speak here on our own land, Yoruba land, where our farms can run my farm without fear, where our tribal and kidnapping on highway, where some demand tears the families apart, and where the blood is spilling on their ancestral soil. There is no the evidence of our father and the mother and down to God. And our youth, we cannot stand by our revenge of small choices.
on his lane. We know he can do it. It's our father. Koiki Media bringing the world closer to your doorstep. Èní ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025 live at Toll Gate 7 of Lagos. Forces people attend to us. We proud of them. We say big thanks to the Commissioner of Police. And also, we let all the nations realize that we are not fighting anybody. We stand here for the peace. And we clamor our voice to the Nigerian and all the Nigerians, both old and diaspora, to know that we are the man of peace, integrity, honor, and potential. And we defend our name until we achieve all our goals. We thank you all. God bless you all. And we thank you as much as possible that Nigeria and all the Yorubas, we remain one forever. And we call on our leaders in Yoruba land to make sure that our land is safe. And we are not going to surrender our land to become minority on our land. Thank you everybody and God bless you all. Ìfẹ́lódùn àṣeyọrí ọmọ Yorùbá. Ìfẹ́lódùn àkọ́kọ́ adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ìpéjọpọ̀ wa níbi báyìí lónìí. Mo dẹ̀ kí àwọn àgbàlagbà tí wọ́n ti sọ̀rọ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Commissioner of Police Lagos State torí pé bàbá ni wọ́n jẹ́ adúpẹ́ ní ọwọ́ wọn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni adúpẹ́ ní ọwọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu torí pé bàbá ń ṣe takuntakun ní orílẹ̀-èdè Nàìjíríà. Adúpẹ́ gan ní ọwọ́ wọn, ẹ̀mí bàbá náà máa gùn fún wa. Wá ṣe àṣeyọrí ní ipò náà tí wọ́n wà. Àwa fi àsìkò yìí náà bẹ̀bẹ̀ ni ẹ̀rí àwọn bàbá mi ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, àwọn èèyàn wa ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, àwọn ọ̀dọ́ náà ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀bẹ̀ ẹyọkan là ń bẹ̀. A nígbàgbọ́ wípé tí ìjọba bá gbé ẹsẹ̀ kúrò lórí bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà torí pé wọn kì í ṣe ọ̀daràn, wọn kì í ṣe ẹni bú, ẹni tí ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní bàbá yìí. Tí ìjọba bá lè bá wa gbé ẹsẹ̀ kúrò lórí àkáǹtì wọn, tí wọ́n lè gbé ẹsẹ̀ kúrò lórí wípé kí wọ́n má lè wọ ìlú bàbá wọn mọ́, tí wọ́n bá fìrì wọn ẹ rí pé àwọn ajínigbé, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn apanilẹ́kúnjayé ẹ rí pé tí wọ́n bá dúró wọn pé wọ́n wà nílé wọ́n máa sá lọ pátápátá. À ń bẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kí wọ́n jọ kí wọ́n bá wa fi oríjì bàbá wa pátápátá kí wọ́n lè padà sáàárín àwọn ọmọ wọn, àárín àwọn ẹ̀gbọ́n wọn, àárín àwọn àbúrò wọn, àárín àwọn ìyàwó àti ọmọ wọn. So à ń bẹ ìjọba ní o, a wà níbí lónìí fún ìfẹ́ ilẹ̀ wa àti ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. A ò sí níbí fún ìjà tàbí agídí tàbí nǹkankan. Àwọn abẹ ìjọba àpapọ̀ ni. A lè tún fásitì yìí náà bẹ̀rẹ̀ pé kí wọ́n dẹ̀ wọ́n pọ̀ mọ́ ọmọ tọ́, kí wọ́n gbé ètò ààbò ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ Yorùbá, kí wọ́n bá wa gbé ilé bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà, kí wọ́n bá wa gbé ilé wọn lọ́wọ́. Ohun táwọn bẹ̀bẹ̀ fún níbi báyìí ní òní yìí nìyẹn. Ẹ ṣeun. Àwọn kí gbogbo wa adẹ̀kùnṣẹ́ akọ̀rọ̀ ìlú ojú òkúrú tì wá láṣẹ ìdìbò rẹ̀. Kò tí wọ́n tó pọ̀ tí a fẹ́ sọ náà dúró pé ó ní lára bàbá wa tí mẹ́ta yìí tí wọ́n mú tọ́pẹ́ ìlú bàbá wa bí Adésínà ẹ̀ pé àmọ̀pẹ́ àtàwọn DSS ọ̀hún ló wà. Tí a dẹ̀ mọ́ pé ìgbà tí wọ́n ṣe kò sí ọ̀tọ̀ kì. À ń fi àsìkò náà bọ̀, à ń fi àsìkò yìí sọ fún àwọn tó jẹ́ DSS wa ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ ìyá ní gbogbo wa. Ẹ má jẹ́ ká bá ara wa jà, ẹ jẹ́ ká fi ìṣọ̀kan ṣe torí pé wà ní pé nǹkan tó ṣe pẹ̀lẹ́ sọ̀ kò yẹ kó di wàhálà. So à ń fi àsìkò sọ fún àwọn DSS pé ẹ jọ kò ṣe bí apá mandate ni o, à ń sọ pé ẹ jọ ẹ bá wa fi bàbá wa tí ẹ mú ẹ bá wa fi wọ́n sílẹ̀ lẹ́nu àbọ̀là torí pé nígbà táwọn tó jáwọ́ nípa wa tí wọ́n sọ wọ́n láwọn mọ àwọn ọ̀dọ́ ọmọ káàárọ̀ òjìire gẹ́gẹ́ bí alálàáfíà. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ dájúdájú ọ̀pọ̀ wa lé mi àwọn náà dẹ̀ ti pọ́n wọn lé. Tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ bá wa fi bàbá Bishop Adésínà lẹ̀ nǹkan ti máa sọ. Mo lè bá ti bọ́lé kí olóyèdè wa ní diaspora táwọn náà ti sọ ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ. Mo lè fi fásitì sọ gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká fi ìfẹ́ ìṣọ̀kan ẹ jẹ́ ká fi ṣe. Ẹ máa ń gbé wa kò ní gbọ́ dalẹ̀. Kọ́ sí èmi wọn kọ́ mi òdòdó yẹn náà ni kò ní sú wa kò ní rẹ̀ wá.
This is Koiki Media bringing the world closer to your doorsteps. Èní ni ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025. Today is 10th of October 2025. Live here at Toll Gate.
Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Èyí ni ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025. Àwa níta àwa ṣe peaceful protest fún freedom fún bàbá wa. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Àti àjẹkọ́lọ́gbọ́ fún ìpànìyàn tí àwọn agbẹ́nipa tí wọ́n ń ṣe lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n bá dáwọ́ ẹ̀dùn tíjọba dáwọ́ ẹ̀dùn àwọn Yorùbá àgọ̀ àwọn Yorùbá ọmọlúwàbí ni wá ṣùgbọ́n tó bá fún wa kò bí wọ́n ti fún wa kò bí a máa yí ojú padà sí wọn tó máa fi olóyè Ìgbòho ṣá. Once again today is 10th of October year 2025. Thank you. For Nigeria, it's what you're still doing now. The big drive, by estate for Calabar, that Nanaderia Mafia. For Nigeria, everything's Jaga. No man is Bossa.